It's Maestro on the beat, baby. Ẹ káàsán ẹ káalẹ́ àsìkò dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi náà ò yí padà. Èmi ni arákùnrin yín Ayọ̀dèjì Ajíbọ́lá Ìbílẹ̀ lórí ètò yín ètò wa ní Ẹwà Èdè Yorùbá níbi tí a ti ń ka ìwé kan tí a pè àkọlé rẹ̀ ní Àrídùnnú ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí a ti bẹ̀rẹ̀ ìwé yìí ní kíkà tí a sì ka orí keje ní ọ̀sẹ̀ tó kọjá níbi tí a ti gbọ́ tí a ti kà wípé Adédoyin àti olólùfẹ́ rẹ̀ ọkọ rẹ̀ ní Ajíbọ́lá wọ́n ti tẹ̀dó sí ìlú Èkó tí wọ́n sì ti bí àwọn ọmọ méjì kan. Ní ọ̀sẹ̀ yìí a ó máa tẹ̀síwájú nínú ìwé kíkà wa láti orí kẹjọ. Ẹ máa bá wa ká lọ. Ajíbọ́lá ṣí ilé ìtajà ńlá kan fún ìyàwó rẹ̀. Ó sì gba ọ̀pọ̀lọpọ̀ ọmọ iṣẹ́ síbẹ̀ fún un torí kí ó má bàa ṣe wàhálà. Ní àsìkò tí Ajíbọ́lá ṣí ilé ìtajà náà, Ọlọ́ládé ti ń lọ ọmọ ọdún méjì. Ó ń wu Adédoyin kó ní oyún ẹlẹ́kẹta ṣùgbọ́n kò dùn mọ́ nínú. Ọlọ́ládé Ayọ̀míkún náà tún bẹ̀rẹ̀ iléèwé ní lílọ. Ọmọ ti tó ń bí ọmọlé. Adédoyin tún lóyún ẹlẹ́kẹta. Oyún kò tí ì ju oyún oṣù mẹ́ta lọ nígbà tí ìròyìn kan Àkànmú lára lábúlé. Ní ọjọ́ tí à ń wí yìí, Ajíbọ́lá kò lọ ibi iṣẹ́ ní ọjọ́ náà. Ó wà nílé, ìyàwó rẹ̀ kò sí nílé. Adédoyin ti lọ gbé àwọn ọmọ wálé láti iléèwé, kò tí ì dé. Ẹnu ya Ajíbọ́lá nígbà tí ó rí àlejò pàtàkì tí ó dé wọn lálejò láìròtẹ́lẹ̀. Ajíbọ́lá fi ọtí ẹlẹ́rìndòdò ṣe bàbá lálejò ṣùgbọ́n bàbá kọ̀ kò mu ọtí. Ó ní òun kò bá ti jíjẹ mímu wá, ọ̀rọ̀ pàtàkì ni òun wá sọ. Ó ní èmi kò bá ọ̀rọ̀ oúnjẹ wá o, ebi kò pa mí ní abúlé tí mo ti ń bọ̀. Tí ilé oge tó ge jẹ, ọ̀rọ̀ ọmọbìnrin olórí burúkú tó ń bímọ olórí burúkú tó gbé sílé ni mo bá wá. Mo sì gbọ́ wípé oyún ọmọ ìbànújẹ́ mìíràn ti ń bẹ ní ikùn rẹ̀. Ìyẹn kò tilẹ̀ kàn mí. Àbí ọmọbìnrin náà ti ro ẹ̀fọ́ ìbànújẹ́ fún ọ jẹ ni? Ṣé ìwọ náà kò fẹ́ ní ọmọ rere láyé ni? Wò yá wá bí o ṣe máa lé dànù o. Bàbá mi aláìmoore nìyín, ìkà sì nìyín pẹ̀lú. Ẹ̀yin ti gbàgbé ìyà tí ọmọbìnrin yìí jẹ ní orí mi ni. Kì í ṣe wípé àwọn òbí rẹ̀ bímọ irú nǹkan bẹ́ẹ̀. Ìyà ìfẹ́ ló jẹ débẹ̀. Ẹ̀yin tí ẹ bí mi, ẹ kọ̀ mí lọ́mọ. Ó tún pàdánù bàbá rẹ̀. Ẹ̀yin náà ẹ yẹ ọ̀rọ̀ yìí wò. Bàbá àgbà sì ní òun ò gbọ́dọ̀ kọ̀ sílẹ̀. Èmi kò sọ pé kó o lé dànù. Ẹnu kí o wá obìnrin kékeré kan kí a máa bá a ṣeré, yóò sì máa bí ọmọ olóríire fún ọ tí ẹnì kọ̀ọ̀kan kò sì ní gbọ́ sí i, kò jù bẹ́ẹ̀ lọ. Bàbá mi, ṣé torí ọmọ nìkan ni ènìyàn ṣe ń níyàwó ni? Ṣèbí ìyàwó ni mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ ọmọ. Ọ̀pọ̀ ló sì wà láyé tí kò bímọ, wọn ò kú. Bí mo bá fẹ́ obìnrin mìíràn, ẹlẹ́dàá Adédoyin yóò béèrè báyìí ni Ajíbọ́lá ṣe ṣàlàyé fún bàbá rẹ̀, nírètí wípé bàbá yóò gba ọ̀rọ̀ náà yẹ̀wò. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀. Kàkà kó rọ Àkànmú, ṣe nínú rẹ̀ ń ru bí ọṣẹ. Èyí tó jọ ìwọ lójú yìí kì í ṣe ara rẹ̀ rárá. Bóyá àwọn baba ńlá baba rẹ̀ ti jẹ àwọn baba ńlá baba wa lówó ni Adédoyin yóò san owó náà. Àbí kò sọ wípé wọn ò san owó ọmọgọ̀ rẹ̀ tí ó sì wá san fún ìwọ? Gbàgbé ọ̀rọ̀ tí bàbá àgbà sọ. Bàbá ti dàgbà, kò mọ ohun tí ó sọ. Líle là ó le. Ajíbọ́lá tutọ́ sókè, ó fojú gbà á. Bàbá àti ọmọ ń pariwo fatafata lé ara wọn lórí. Ohùn ẹnìkan kò ju ti ẹnì kejì. Orí ariwo yìí ni Adédoyin dé bá wọn. Ó ṣẹ̀ṣẹ̀ ti iléèwé àwọn ọmọ rẹ̀ dé ni. Àwọn ọmọ ṣáájú rẹ̀ wọlé.
ẹ sì mọ ìwà àwọn ọmọ òde òní àfi bíi tòlótòló. Bàbá wọn ni wọ́n kọ́kọ́ kí wọ́n tó kí bàbá àgbà. Ẹnu ya Adédoyin nígbà tí ó rí Ajíbọ́lá tó ń pariwo lé bàbá lórí. Adédoyin dá ọkọ rẹ̀ lẹ́kun, ó sì kúnlẹ̀ níwájú bàbá ọkọ rẹ̀. Ó bẹ bàbá kí ó fi orí jin ọmọ rẹ̀. Adédoyin béèrè ohun tí ó fa gbọ́nmi-sí omi òtó lọ́wọ́ ọkọ rẹ̀, ṣùgbọ́n ẹ̀yìn ni Ajíbọ́lá kọ sí. Bàbá ló dá Adédoyin lóhùn, ó ní, má dá alákọ̀rí rẹ̀ lóhùn jàre, aya mi. Ọ̀rọ̀ owó ló fa ìjà. Wọ́n ní kí ojúlé kọ̀ọ̀kan dá 10,000 ní abúlé. Mo sì ní kí ọmọ mi fún mi ní owó náà kí n má bàa gbẹ̀yìn. Ọmọ mi ní òun kò ní owó, ó sì ní àjọ ń fà lọ́wọ́ tí ó fi wọlé. Ọ̀rọ̀ yìí bí Adédoyin nínú. Ó sọ̀rọ̀ burúkú sí ọkọ rẹ̀. Ṣé kò kúkú mọ̀ wípé olùgbèjà ni ọkọ òun jẹ́ fún òun? Ọlọ́rọ̀ àbètí dídí. Adédoyin wọlé lọ, wọ yàrá ìdáná. Ó gún iyán tí ó fẹ́lẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ ẹlẹ́gùúsí àti ẹran màálù fún bàbá. Pẹ̀lú ìkúnlẹ̀ ni Adédoyin fi gbé oúnjẹ náà kalẹ̀ síwájú bàbá. Bàbá kò jẹun náà. Ó ṣí oúnjẹ náà wò. Ó pariwo ẹran kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ tó rí nínú abọ́ ló yà á lẹ́nu. Bàbá yìí kó ẹran náà kúrò nínú abọ́, ó kó sínú ọ̀rá kan, ó sì jù sínú fìlà, ó dé mórí padà. Àbájọ oúnjẹ ni olórí burúkú yìí fi ń bọ́ ọmọ mi, ló fi ń bu ọmọ mi lójú. Kò burú, aya mi, ó na ẹnu pé Adédoyin. Kíá Adédoyin ti fi ohun tí ó ṣe sílẹ̀ láti lọ jẹ́ ìpè bàbá ọkọ rẹ̀. Kò mọ̀ wípé ọ̀yọ̀yà kọ́ ni a fi ń tu ojú abínú ẹni lọ́kàn padà. Aya mi, mo ti yó, kó má bàa dàbí pé mò ń bínú sí ọkọ rẹ ló jẹ́ kí n jẹ ẹran náà. Èèyàn kì í yó kí ó sì máa yó ẹran. Adédoyin palẹ̀ oúnjẹ mọ́. Bí ó ti fẹ́ máa lọ, ó kọjú sí bàbá. Ó ní, bàbá, mo ti bá yín ṣe yàrá kí ẹ wá lọ na ẹ̀yìn yín díẹ̀. Ṣé èmi? Mo ń padà sí abúlé lónìí. N ò sọ fún bàbá Táwà pé n ò ní dé lónìí. Èyí ni èsì bàbá. Ẹnu ya Adédoyin, ṣùgbọ́n ta ni òun fúnra rẹ̀ níwájú bàbá ọkọ rẹ̀. Ó wọlé padà. Lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta, Adédoyin jáde padà sí ọ̀dọ̀ bàbá. Ó na ọwọ́ owó sí bàbá. Ó ní, bàbá, 20,000 ló wà níbẹ̀. Ẹ lọ lò fún ohun tí ẹ bá fẹ́ lò fún. Bí ẹ bá béèrè owó lọ́wọ́ Ajíbọ́lá tí ó bá ń ṣe bákan bákan torí iṣẹ́ rẹ̀ kò lọ déédé ní ẹnu ọjọ́ mélòó kan yìí ni. Ẹ kọjú sí mi. Ẹ̀yin ṣàlẹ̀ bí àwa méjèèjì. Oúnjẹ ọmọ lẹ́sìn ń jẹ. Ọba mi òkè yóò jẹ́ kí ẹ jẹ́ pẹ́ o. Àmín. Àmín o ṣé ọmọ mi. Àkànmú gba owó náà. Ó kì í bọ àpò. Ó sì ṣe àdúrà tí kò dénú fún Adédoyin. Adédoyin pẹ̀yìndà. Ó wọlé lọ. Ó pe Ajíbọ́lá jáde. Ajíbọ́lá fún bàbá rẹ̀ ní 5,000 kí ó fi wọ ọkọ̀ padà sí abúlé. Bàbá kò tilẹ̀ sọ wípé ìyàwó ti fún òun ní owó. Ó gbà á mọ́ ti àpò rẹ̀. Bàbá padà sí abúlé. Gẹ́gẹ́ bí àṣẹ Elédùmarè, oṣù 9 pé Adédoyin rọbí, ọmọ kọ̀ kò wá. Adédoyin jẹ ìrora fún ọjọ́ 4. Nígbà tí ọ̀rọ̀ náà tó kọ sísọ, tí ẹlẹ́kọ̀ọ́rùn ti ń polówó lọ́dọ̀ Adédoyin, Ajíbọ́lá ránṣẹ́ sí àwọn oníṣègùn òyìnbó ẹgbẹ́ rẹ̀ pé kí wọ́n pàdé òun ní ilé ìwòsàn tòun. Ọlọ́run kúkú ti kọ́ ilé ìwòsàn tiẹ̀ náà fún un. Àwọn oníṣègùn òyìnbó náà fi oríkorí, wọ́n fi kùnlùkùn, wọ́n gbìmọ̀pọ̀ láti ṣe iṣẹ́ abẹ fún Adédoyin. Wọ́n sì fi dá Ajíbọ́lá lójú wípé ìyá àti ọmọ kò lè yè lẹ́ẹ̀kan náà o. Yálà kó fi ọwọ́ mú ọmọ tàbí ìyá. Kíá wọ́n ti gbé Adédoyin wọ yàrá tí wọ́n ti ń ṣe iṣẹ́ abẹ. Gbogbo àwọn oníṣègùn náà ti pàwọ̀dà. Wọ́n so aṣọ mọ́ inú, wọ́n wọ ìbọ̀wọ́, wọ́n tún wọ aṣọ kan tí à ń gbé kọ́rùn. Ajíbọ́lá ta kété. Àṣé àwọn oníṣègùn òyìnbó náà a máa ṣojo. Kò lè súnmọ́ ibẹ̀. Ó gbé àga kékeré kan sí ìta gbangba nínú ọgbà ilé ìwòsàn rẹ̀.
ó ń fi ọkàn gbàdúrà sí ẹlẹ́dàá rẹ̀. Gbogbo ohun tí Ajíbọ́lá ń tọrọ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ni wípé kí ọmọ kú, kí ìyá ṣáà ti wà láyé àti láàyè. Ṣèbí ọmọ olórí burúkú kúkú ni tẹ́lẹ̀. Lẹ́yìn 20 ìṣẹ́jú wọ́n ti parí iṣẹ́. Àwọn oníṣègùn òyìnbó náà jáde lọ́kọ̀ọ̀kan. Wọ́n rẹ́rìn-ín àríntàkìtì nígbà tí wọ́n rí ọkọ ìyàwó tó kájọ bí òkú. Wọ́n kí i kú oríire. Ajíbọ́lá sáré wọlé lọ wo ìyàwó àti ọmọbìnrin làǹtìlanti ni ọmọ náà. Ìbànújẹ́ tún lékan. Ó mà ṣe o. Oníṣẹ́ kan Àbẹ̀kẹ́ lára ní abúlé Àrẹ̀mọ. Ajíbọ́lá kò ránṣẹ́ ṣe ẹbí tiẹ̀ kankan. Kò ránṣẹ́ sí ẹbí tiẹ̀ kankan kí wọn ó má bàa bùkún ìbànújẹ́ rẹ̀. Wọ́n sọmọ lórúkọ. Orúkọ ọmọ náà sì máa jẹ́ Ọpẹ́yẹmí. Níbí ni a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí. Tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú nínú ìwé kíkà wa ní Àrídùnnú ọmọ láti orí 9. Ẹ máa bá wa ká lọ. Orí mi, adé orí mi hàn mí.